fọdún eléyìí ṣàṣemọ lọ́lẹ́lẹ́dùn wọn rè ọba Àyìnkẹ́ ọmọ láni ọmọ owó ọmọ yìí tí yóò dìtọ́ lára rẹ̀ lẹ́sẹ̀ Èdùmàrè tọ́rọ wọn tó bí ẹni ni wọ́n lọ́dún èmi Aláìkẹ́ Pamílẹ́rìn Àyọ̀ká ilé wọn bàbá tó bí ọlọ́mọ ọmọ wọn lẹ́jìdò wọn kì í bí ológun èrò Pamílẹ́rìn Àyọ̀ wọn kì í bí ọlọ́gbọ́n Wọ̀fà oyin kọ́sọ́lá o mẹ́bẹ̀yìn lọmọ wọn lẹ́jìdò ìwọ lọmọ ewu tí mo kàn lọ́nà Èdìgbò lọ́jọ́ sí ewu ló bí ọ̀tọ̀ ọ̀tọ̀ ìwọ ògbọ́dọ̀ mẹ́mọ́ ọpẹ́ ògìyàn mẹ́bọ̀ lówó ọ̀dà àgbà ó gbọ́dọ̀ mọ̀gùrọ̀ ìgbà tó mẹ́mú tó mọ̀gùrọ̀ kí ni pákó ní ọmọ rìn nílẹ̀ sílé bàbá tó yọ lọ́mọ mẹ́bẹ̀yìn lọ́mọ adájọ́ jiyàn ọmọ adájọ́ náà rẹ́ ọmọ olóṣàbọ̀nù ọmọ àti ìdíje ìgbìnlẹ̀ bàbá tó yọ lọ́mọ ọmọ olómi àyà kí ni yóò ara mẹ́numẹ́nu ńlẹ́ ara olùwòsà ńlẹ́ odò tí ń ọmọ odò tí ń dolúpọn létí ayé popo dàgbà tewúwu mi bàbá yín ti nílẹ̀ wọn gbà kọ́ṣú wọ́n fi lẹ́ ẹgbẹ́ wùrà Pamílẹ́rìn Àyọ̀ ẹ̀yìn wá nílé bàbá gómọ́ nílé ìyá mẹ́bẹ̀yìn tún lọ mẹ́lẹ́yìn dáadére ìbòbò ọ̀tá ibi ojú gbẹ́bú ni tó ju ẹnu lọ àwọn àgbà ọbẹ̀ wọn máa tarí erùpẹ̀ nílé àgbà tó bá tọ́jú ewele ìwé ń tọ́jú gbọ́dọ̀ tó gbó Àyìnkẹ́ o ó ti sọdún èyí ò ní fọdún eléyìí ṣàṣemọ lọ́lẹ́lẹ́dùn wọn rè ọba Rahimot ìyá alálùbáríkà ti bá pọ́ lórí rẹ̀ tó bí ọlọ́mọ wọ́n ní báwọn kí ọ dáadáa wọ́n ló pẹ́ láyé onímọ̀sí onímọ̀bánújẹ́ wọ́n ló nímọ̀yà ìfọ̀máwájú náà jẹ́ fún wọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ láṣẹ Èdùmàrè Pamílẹ́rìn Àyọ̀ grandma àti grandpa náà ní báwọn kí ọ dáadáa wọ́n ló kún ọdún wọ́n ló dàgbà ó dògbò onítọ́kùnmọ́ wa lójú àní sàtàdínà náà ní báwọn kí ọ dáadáa wọ́n ní gbọdún láyọ̀ ọdún kan ní David àti Lọlá náà ló pẹ́ fún wa ìyá Dára àti Kàrímọ́tì láṣẹ ìta mọ́dún ìyá Lọlá àti ìyá David náà ló pẹ́ fún wa Nọfísà Tàtàlíà náà ní gbọdún láyọ̀ ọdún kan ní ìyá ọba àti bàbá ọba náà ló pẹ́ láyé Mr and Mrs Nọ́fíù náà ní gbọdún láyọ̀ ọdún kan ní Ọlájídé àti ọba náà láṣẹ ìta mọ́dún Rachel àti Tósìn náà ló pẹ́ fún wa Raphael àti Basit náà ló ní mọ̀ṣù